àti dé bàbá mi ẹ ṣe kí ìran yín má ti lè ka yín lára kí má ka yín lára pé ìran mi lélẹ́yìí. àlọ́jọ́ kan mo lọ sórí TikTok pé ọ̀kan invite mi so ọmọ Saudi Arabia mọ̀ yẹtẹ̀ ṣé òjò ẹ̀sìn kìíní ó wá ń bẹ̀ ṣó ti yé so wọ́n wá ń sọ̀rọ̀ yẹn so nígbà tí màá bọ̀ bẹ́ẹ̀ wájọ ní argument lórí ọ̀rọ̀ Islam òun náà ń pọ̀ ṣé ó ń support àwọn Yorùbá tó wà bẹ́ẹ̀ o ní pé Islam is good for the world that is what Allah said that is ṣe kíní kankan wọ́n á sọ pé okay can I speak now ìgbà tí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé ìjẹ́ sómìyàn tó ń pè ní Ọ̀rúnmìlà ó ní wí ìsà tó lóhùn mọ̀ mo ní bàbá ńlá àtàwà nìyẹn ní ilẹ̀ Yorùbá ó wá ní kí ló dé tí mo ṣe béèrè lọ́wọ́ òun mo ní ìdí tí mo ṣe béèrè lọ́wọ́ ẹ̀ ni pé mo níta ni Muhammed jẹ́ sí ó ní ọmọ Saudi ni tó dẹ̀ jẹ́ pé ní pé òun ló mú Islam wá fún àwọn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ sọ ń pa àlùjọ náà gbogbo nǹkan bẹ́ẹ̀ káwọn ṣe blablabla so mo ní so that means is your own ancestor one of your own ancestors that you believe in Mwali, you know that Ọ̀rúnmìlà you put him in the category of that Allah you understand and your Muhammad you understand so you see that Ọ̀rúnmìlà now me I want to give you that Ọ̀rúnmìlà you should replace Ọ̀rúnmìlà with Allah you replace him with your kini ló bá ní láyéláyé òun ò fẹ́ ó ní kí lóun fẹ́ fún láyéláyé kí lóun ṣe máa fẹ́ Ọ̀rúnmìlà fún ó ní ṣùgbọ́n òun ta Muhammad fún àwa náà kàdé wá sísáré kàdé kìíní you are promoting your own everything you are promoting everything tẹ́yìn ní ẹ ó ní bọ̀ Allah ṣe so mo ní Ọlọ́run Olódùmarè táwa ní is not Allah mo ti ẹ̀ kọ́kọ́ explain yẹn fún ṣé wá gbọ́ nǹkan tí wọ́n fẹ́ wá sọ létà Ọlọ́run ọba ó làwa lágọ̀ọ́ ó ní òkè ní pé táwọn bá tiẹ̀ mú wá nígbà yẹn ṣé àwọn yìí sọ fún wa káwa yìí gbà ni àmì ìwà jókòó mọ̀ ní apá òótọ́ ọ̀rọ̀ wọn ni bọ̀bọ́ yìí máa sọ àwọn alágọ̀ lóòótọ́ ó ń sọ pé ṣé sójà ká ìgbà kí ló kan àwọn pẹ̀lú ẹ̀ ó ní no òun ò fẹ́ Ọ̀rúnmìlà kí ló kan àtàn Ọ̀rúnmìlà òun ò fẹ́ o mo ní that means àwa náà ò fẹ́ Muhammad go and preach your Muhammad in Saudi Arabia and leave us alone in Yorùbá land ló bá jáde ìrìnàjò ní kíní kan ẹ̀sìn yàtọ̀ sí culture kíní kan ṣe rí àwọn nǹkan tó fi máa ń mú wa nìyẹn ẹgbọ́n pò náà mùsùlùmí kan wá ní àwọn wọ àdìrẹ àwọn wọ àǹkárá àwọn wọ aṣọ òkè ìyẹn ni àṣà ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé kò sí kan tó ń jẹ́ religion bí brother mi ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ìṣe àti àṣà òun làwọn èèyàn sọ di religion and the ideology of religion first came from àwọn Romans ló kọ́kọ́ mú ideology kan tó ń pè ní religion yẹn wá relegate òun dẹ̀ ní tẹ́bátẹ̀ ní nígbà táwọn náà bẹ̀rẹ̀ religion yẹn nígbà ọ̀dọ̀ títí wọn àwọn náà colonize gbogbo whole of Europe wọ́n colonize gbogbo wọn lẹ́yìn ìgbà tó wà lò fúnra wọn tó ṣe táwọn ti caliphate àwọn ti Muhammad náà dúró àwọn náà jọ jagun ọjọ́ bára wọn jà ó dẹ̀ jọ gbà fúnra wọn ó yá àbára wa jà mọ́ ìwọ lọ ṣe tiẹ̀ jẹ́ kèmi lọ ṣe tèmi ní ọ̀dọ̀ títí wa wọ́n wá fàbọ̀ sí Áfíríkà wọ́n wá fún wa ní ìṣe àti àṣà wọn èyí wá ju ìṣe àti àṣà yìí nù torí pé láti lè colonize it that is what they are doing there is nothing like religion kan ó múyàn lọ sí ọ̀run àbí kankan bẹ́ẹ̀ yẹn àwọn bàbá wo ò dẹ̀ sọ pé ọ̀run kan wà níbì kan a máa papòdà ní tabadẹ̀ lọ sí tabadẹ̀ padà ọ̀dọ̀ àwọn bàbá ńlá wa náà là ń lọ ibẹ̀ náà láti máa padà wá sílé ayé kankan ò parẹ́ ìdí tí mo ṣe láìkì policy àwọn Chinese nìyẹn Chinese government kò ní o má ṣe ẹ̀sìn ẹ̀hún for gbọ́dọ̀ lo ẹ̀sìn orí you have to respect the nǹkan tó ń ṣe nílùú yẹn which is Buddhism wọ́n bí aláya bàbá ẹ̀dá ní China kò máa sọ pé àwọn Buddha máa lọ sí airfire tó ti fẹ́ kú níyàbó fẹ́ yè àbí ó jẹ́ Christian ẹgbẹ́ believe in Jesus ní China ó máa tilẹ̀kùn ní opó tí ẹ gbọ́dọ̀ gbọ́ preaching ẹ̀ ń bá jẹ́ ó máa rí wọn kí ní ère Buddha ó wà káàkiri gbogbo China ni wàá rí temple wọn káàkiri ni you cannot go against the temple irú kan táwa náà fẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn we want to see our temple around ilẹ̀ Yorùbá tí ìwọ tí ó bá ti tẹ́ lọ́rùn máa lọ sí Saudi Arabia àwọn kan ṣẹ́rí nígbà mi máa wà tí ṣẹ́rí gbogbo liberalism ẹ jẹ́ ká jọ gbà fúnra wa kò láti rí bẹ́ẹ̀ one of the reasons táwọn kan bẹ̀rẹ̀ sí máa hate Donald Trump nìyẹn Donald Trump mo lè hate àwọn policies ẹ̀ kan but lórí pé ọ̀rọ̀ ẹ̀sìn Islam yẹn táwọn ti sọ fún nípa báwọn Muslim ṣe rí torí ẹ̀ ló ṣe ń gbógun tì wọ́n nísìn nípa èyí wèrèwó nípa ó ń sọ fún Europe ní pé Europe tí ẹ bá sùn tí ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ nǹkan tó ń pè ní Islam yìí
in the next 2050 kò ní sí nǹkan tó ń jẹ́ Europe mọ́ ó tọ́ dẹ̀ ní máa yẹn sọ òyìnbó ń bímọ àwọn náà ṣe gay mùsùlùmí ẹyọ kan ó lè bímọ 20 look at that projection nígbà wo ni òyìnbó kan kò ní di less population that mean pé tó bá ti pọ̀ ní ìlú kan they will introduce sharia law tó bá dẹ̀ ti lè introduce sharia law wọ́n ti gba gbogbo ìlú yìí nìyẹn ibi tá a ṣe pé wọ́n ní ideology pé they want to use Islam to conquer the world nǹkan tó fẹ́ ṣe nìyẹn Islam is all about conquer and submission that is it kò sí nǹkan tó jẹ́ pé ẹ̀sìn àlàáfíà èèyàn tó bá sọ pé Islam ẹ̀sìn àlàáfíà ni tàkíà ló ń pè é muslim gbogbo muslim ẹ̀ ló máa ṣe tàkíà ibi tọ́wọ́ wọn ò bá tí ì tẹ̀kudà bó ṣe máa ṣe tàkíà nìyẹn wọ́n fẹ́ fi wọlé sí i lára ni àwọn òyìnbó kan náà dẹ̀ ti mọ nǹkan tó ń pè ní tàkíà ẹ̀ wọ́n ò believe wọn mọ́ ayé ìgbà kan ló máa ń believe wọn tí muslim tẹ́wọ́ kẹ́kẹ́wá ẹni kíní kan ẹ lè gba ọ létí gan wọn ní anything ẹ jẹ́ kó jẹ́ majority ní school ẹ wá sí ìlú òyìnbó ẹ bẹ̀rẹ̀ sí máa sọ fún wọn nípa ẹ̀yẹ oúnjẹ lẹ́dẹ̀ how dare you say that mo mọ ẹ kúrò nínú school náà wọ́n tún máa dictate sí school ẹ mọ tí wọ́n oúnjẹ lẹ́dẹ̀ o ìjọba ń fún yín lóúnjẹ ọ̀fẹ́ wọ́n ní kọ́ ọmọ ẹjọ́ oúnjẹ ọ̀fẹ́ ó wá pariwo ó lọ boot school ó sọ boot school ni pé how dare they ọjọ́ tí mo gbọ́ news orí mi dẹ̀ ń dàrú inú mi dùn ni pé mayor ibi tí mo ń sọ yìí ó láti sọ fún wọn ní pé tẹ́ bá ti mọ̀ ní pé ẹ jẹ ẹran ẹlẹ́dẹ̀ ṣó ti yẹ yí ẹ withdraw ọmọ yìí kúrò nínú school yẹn kò ń ṣe tí torí yí ramasọ́pà àṣẹran ẹlẹ́dẹ̀ mọ́ ikọ̀ tó ń jẹ nílùú wọn nìyẹn tó o bá mọ̀ pọ̀ ọmọ ẹ̀ ò jẹran ẹlẹ́dẹ̀ fà á kúrò nínú school lọ́ba ní racism ikọ̀ tó máa ń ṣe nìyẹn mú sí wọ́n gbọ́n bàjẹ́ ibi tó ti mú ọpọlọ àlàlù orí burúkú tó máa ń ṣe àlàlù àwọn jẹran ẹlẹ́dẹ̀ how dare you ẹ máa wá sílùú onílùú ẹ lọ sí Saudi Arabia ẹ lọ sí Afghanistan ẹ lọ sí Syria but you are comfortable in UK you are comfortable in America Canada in Belgium France ẹ wà comfortable in Germany ẹ wà comfortable láwọn ìlú yẹn ẹ wá máa dictate fún wọn ẹ yẹ òfẹ́ o ẹran ẹlẹ́dẹ̀ ẹ yẹ ṣe kíní kan ẹ yẹ fẹ́ máa kírun o ẹ yẹ fẹ́ máa ṣe kíní kan how dare you say that Christian mélòó ló lọ sí Saudi Arabia tó bẹ̀rẹ̀ sí máa lọ dictate fún wọn ní Qatar Afghanistan why kí ló dé tẹ́yí àǹfi kíní yìí wúra wa wò àmàlí racism àwọn ọlọ́mọ kọ́kọ́ points racism àwọn liberal Yorùbá yìí dẹ̀ ló máa ń lò irun àwọn liberal Yorùbá yìí àwọn ló máa ń lò fún wa against wa àwọn liberal Yorùbá yìí báwo máa wọlé sí alára kòwárí kòmíní fine I have some Muslim friends táwọn náà ò báyà jẹ́ àgbogbo nǹkan tó ń sọ yìí but mi máa ń try láti sọ fún wọn ní pé Islam ẹ̀sìn tó dání but how you cannot separate Islam with jihad kò possible jihad is the final straw mùsùlùmí òun ló máa fi ń gba gbogbo ilé ayé tí mùsùlùmí gbogbo mùsùlùmí dẹ̀ ní jihad ó dẹ̀ wà nù kúránù yìí Allah ni mo ti pẹ́ láṣẹ kó jàjà ẹ̀sìn kó jàjà ẹ̀sìn ó ní o lè má fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n òun mọ̀ ní pé ó dáa fún ẹ kó jà á ó ní ìwọ̀n tó o bá ti jà á alábòsí gangan nìwọ náà so ìwọ náà wá sọ fún mi ìwọ mùsùlùmí tó ní ẹ lè já ó lè já but Allah ti pẹ́ lálábòsí náà then how are you a Muslim tell me how you ṣé Allah ló mọ̀ jù ni àbí wọ́n ló mọ̀ jù Allah ní Allah lòun mọ̀ jù ó ní kó jà níjà ẹ̀sìn fún òun ìwọ ní ó lè jà mùsùlùmí ni ẹ you cannot be a Muslim without fighting àwọn Boko Haram yẹn gangan ni mùsùlùmí òdodo ISWAP àwọn ni mùsùlùmí òdodo ISIS àwọn ni mùsùlùmí òdodo ISIL gbogbo wọn àwọn ni gangan ni mùsùlùmí òdodo àwọn ni mùsùlùmí àwọn gangan ló ń ṣiṣẹ́ tí Allah ní pé kó ṣe nínú Quran àwọn gangan ló ń ṣe iṣẹ́ yẹn ṣẹlẹ̀ yìí tẹkọ̀ ló ń fi orí dólẹ̀ lójoojúmọ́ aláwọ̀ àgbà ẹ̀kan fìyà jẹra yìí nìyẹn because the last part of Islam you are not doing it which is the Sharia and the jihad fẹ́ ṣe ẹ̀kan fìyà jẹra yìí ẹ̀kan forí dólẹ̀ aláwọ̀ àgbà kí lẹ̀ ń ṣe aláwọ̀ àgbà fún ẹ̀kan you are just disturbing yourself show your colour show colour yìí má ṣe liberalism mọ́ àsìkò yìí àwagun ò ní gbà fún yín láyéláyé you can not come lè lo liberalism yẹn kẹ wá fẹ́ fi gba ilẹ̀ fẹ́ fi bá ilẹ̀ ẹwọ kan tẹ bá ilẹ̀ kò tó di ẹwọ bẹ ṣe bàjẹ́ ẹwọ àwọn bá wa ti sọ wọ́n di rédèrèdè ẹwọ àwọn bá wa èhó ọba tí ò mọ nǹkan tó ń pè ní ọba kò máa bú orí àpèrè ẹ fẹ́ pa ilẹ̀ Yorùbá ẹ fẹ́ parun ẹ fẹ́ jẹ́ kó exist mọ́ tó yẹ máa ṣe ń bèrè lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí pé then when you achieve it now ní pé mùsùlùmí ni dominant kìíní ní ilẹ̀ Yorùbá kí wàá ní ìdùnnú ẹ̀ àsọmọkòtò òjèrè what do you want to achieve what is ṣé náà ẹ máa wá dùn nìyẹn ní pé àní máa sọ Ọlọ́run Olódùmarè mọ́ Allah èyí náà wá replace àní gbọ̀kọ̀ tó ń jẹ́ Ọlọ́run mọ́ Allah ẹ̀ replace ẹ̀ by Allah tó bá yá àwọn ọmọ wa àwọn yẹn inú ọ̀tẹ̀ ní mọ́ anything Islam is very very dangerous for every one of us
kò ń ṣe pé a fi hate ẹ̀yin people a fi hate anybody but òtítọ́ ọ̀rọ̀ ni àsìkò tá à ń sọ yìí òtítọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun a ti gbà pé àwọn ọmọ àlè Fúlàní ẹ ti dàgbà àwọn bàbá yìí ti bí yìí wọ́n dẹ̀ ti gbéṣẹ́ lé yín lọ́wọ́ nípa ẹ̀yí ọmọ ibi táwa ṣe kù ẹ lọ parí ẹ̀ pẹ̀lú wọn ẹ̀yí ọmọ kóòtù òjire torí yóò tí ì pé torí pé wọ́n sọ Yorùbá lẹ́nu omi pé wọ́n ń ṣe Fúlàní o ìmí inú wọn gangan wọ́n gbọ́ Yorùbá jù wá lọ dáadáa iye omi pé Fúlàní ẹ ní pé wọ́n ń ṣe Fúlàní ọ̀pọ̀lọpọ̀ wọn bọ́n ṣe máa tan kinní nìyẹn wọ́n pọ̀ káàkiri àwọn Josmin àwọn olórí burúkú náà kíìbù wọ́n pọ̀ káàkiri wọ́n pọ̀ gan lórí kinní olórí burúkú bá ní àwọn bàbá yíyẹ àwọn bàbá yí Ọ̀rúnmìlà kò ní dáa fún ìwọ tó bá ti lè gbé Ọ̀rúnmìlà ṣe é pé àwọn Ṣàngó Ògún tó ń gbé wọn ṣe pé ó ti jẹ́ pé òun ṣọmọ kóòtù òjìrì because you want to erode your history over Islam iye ò dáa pẹ̀lú àwọn òyìnbó yìí pẹ̀lú báwọn bàbá wọn bọ́ ṣe ṣe slavery tó you will never see an average white man tó jẹ́ tó young wọ́n ò ní condemn wọn èwo ló condemn Winston Churchill rí láyéláyé ṣó máa jẹ́ kẹ́bù ni wọ́n ò ní jẹ́ kẹ́bù àbí George Washington pẹ̀lú bó ṣe kó ẹrú Amẹ́ríkà ò hànú ẹ̀dẹ̀ níyìn ni ẹ lọ wo history George Washington ṣé history ẹ̀ dán dání but they want you to like him whether ẹ lè like ẹ máa like George Washington gbẹ̀ngbẹ̀ngbẹ̀ náà ni òyìnbó ò ní condemn wọn láyéláyé ó ṣe wá jẹ́ pé èyí ọmọ àlè yìí kí ni Ọ̀rúnmìlà kí ni Ṣàngó kí ni wọ́n ṣe fún yín kí làwọn Ògún kí làwọn orúmọlẹ̀ yẹn ṣe fún yín ṣebí jẹ́jẹ́ wa la wà nílẹ̀ wa àwọn bàbá yìí dẹ̀ wá gbà yìí tán èdè fẹ́ jẹ́ kí wá kájú gbogbo ẹ̀ wọ́n purọ́ fún wa àwọn pè wọ́n lọ́lọ́run àwọn ṣe kíní kan ẹ̀ wọ́n ń da brain àwọn ìyá wa rú ní iye orí burúkú Adébóyè náà gbogbo wọn they are all same thing ẹ̀yin lẹ̀ jẹ́ káwọn èèyàn wa kọ́ liberate nílé you did not make them liberate ẹ̀wọ̀n àwọn èèyàn wọ́n ti useless all Nigerians are now useless àwọn èèyàn wá sí wọ́n lè lọ wájú wọ́n lè lọ sẹ́yìn the only hope on religion the only hope sí pé one day o Jésù kan ó máa wá ó kàn máa pa gbogbo wọn láyéláyé iṣẹ́ ọwọ́ ẹni ló ń gbé ní débi gíga àwọn bàbá wa ti sọ fún àwọn ní iṣẹ́ lo ògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ẹgùn kan táwọn bàbá wa ń sọ ọ̀rọ̀ ọpọlọ àwọn bàbá wo ní kó lọ gbàdúrà náà wọn ò ní kó ṣe lọ sí hajj wọ́n ní iṣẹ́ la fi ń dẹni gíga àwọn kìrìsìtẹ́nì náà èyí méjèèjì same thing náà ni wọ́n dẹ̀ replace ẹ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run káfọ̀wọ̀ sórúkọ àbí báwo ni kíjọba rẹ̀ dégbà lọ́wọ́ bìlísì fún wa lóúnjẹ ọjọ́ wa lẹ́nu ìkan sọ fún yín pé ẹ lọ di atọrọbárà ìkan dẹ̀ sọ fún yín pé ẹ lọ ṣiṣẹ́ ẹ wá wo Nàìjíríà sí àwọn èèyàn máa pọ̀ ní church wá pọ̀ mọ́ṣáláṣí kí ni àwọn èèyàn wá níbẹ̀ kí ni wọ́n wá bẹ̀ wọ́n ti gbé responsibility ìjọba wọ́n ti gbélé church wọ́n ti gbélé mọ́ṣáláṣí ara nǹkan tá à ń sọ ẹ̀sìn yóò lè jẹ́ ká ní way forward a lè ní way forward ẹ̀sìn yóò lè jẹ́ ká progress tẹ bá ti ń gbé ẹ̀sìn ní pé ilé ayé yìí ìjọba ọ̀run there is no ìjọba ọ̀run anywhere o kò sí ìjọba ọ̀run ní anywhere ilé ayé yìí ni ìjọba ọ̀run kankan ò sí anywhere tí ìjọba ọ̀run bá wà anywhere òyìnbó ò ní pé kẹ́ máa gba visa wá sílùú àwọn kò sí ìjọba ọ̀run anywhere ẹ jẹ́ ká jára wa say no to Islam say no to Sharia say no to gbogbo orí burúkú tẹ̀ ṣe ẹ̀yọ́ ọmọ àlè yẹn tẹ́ bá dẹ̀ fíìl ní pé ẹ fẹ́ gba ilẹ̀ yẹn ní ọwọ́ wa ó dà pé ẹ̀ tí mò ń pé 2026 yìí ìmọ̀ tàjọ máa múlẹ̀ 2026 yìí eré rẹ̀ máa pè. èèyàn tó bá fẹ́ sọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ ní jíde kamsi bá wọn jà ó kọ́ ike mọ́mí kan ti lọ ni kò síbi kankan tá a ti bá wọn jà rí kódà kó tó ní pé everybody yín dé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti wá ẹ̀dẹ̀ pé mi ò mọ ohun jẹ́jẹ́ sọ̀rọ̀ ẹ̀bí lọ host so àwọn tó ń wá àwọn gan lọ́tún wá attack máa ní ẹ ní sùúrù àbáyín jà ẹ máa fún wọn ní àlàyé láti inú Quran láti inú hadith àwọn gan ló máa ń sọ́dìjà àwọn ló máa sọ́dìjà mọ́ ẹ lọ́n pé irọ́ o lè rẹ̀ sí mi tó mi ta ni ẹ who are you àwọn ló máa ń bá wa jà kò sí anybody tó ń bá wọn jà ojú gbogbo wa ti là wọn ò lè fi wọn ò lè pajá lọ́bọ̀ fún wa mọ́ a ti gbọ́n ẹ lè máa sọ̀rọ̀ sáwọn tó jẹ́ baba láti tèmi kẹ́níkèmí máa bá yín rẹ́rìn mo lọ sí platform kan lánàá lẹ́yìn tí mo kó lọ́dọ̀ Favour Gist lánàá platform yẹn mo kọ̀ bọ́ síbẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n ń sọ ṣe nígbà tí mo ń sọ pé Allah yàtọ̀ sí Yahweh oh my God in fact àwọn kan bọ́ọ̀lẹ̀ wọ́n tún padà wọlé wọ́n wá fi mí lára balẹ̀ láti ní kí n sọ̀rọ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn hit wọn because wọ́n ṣe ń lọ tọ́mọ ní I don't want to be part of this conversation before you know màá tún rí wọn comment section wọ́n á tún gòkè wá wọ́n á tún máa farabalẹ̀ gbọ́rọ̀ mi yẹn mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn hit wọn ọ̀rọ̀ yẹn touch wọn torí mi ìbá wọn sọ̀rọ̀ lórí àwọn mo ń fún wọn ní sample nínú Quran mo ń fún wọn ní sample nínú Bible
mo tún wá fi little knowledge tí mo ní nípa ìṣẹ̀ because mi ti fẹ́ mọ̀ nípa ìṣẹ̀ṣe mo tún fi bá wọn sọ̀rọ̀ àwọn náà wá jókòó àwa padà conclude but kí láwọn bí pé wá padà sọ fún mi èmi sọ pé ọlọ́run pọ̀ oríṣiríṣi mo ní ọlọ́run pọ̀ ọlọ́run tó ń sọ nílẹ̀ yorùbá ó yàtọ̀ sí tó ń sọ nílẹ̀ israeli ó yàtọ̀ sí tó ń sọ ní tí arabu ń sọ so àwọn ọlọ́run máa ń jà kò sẹ́nibọ̀dì tó ń bá wọn jà bọ̀ bí nǹkan táwọn èèyàn mi ti ń sọ látẹ̀kan gbogbo wa ò lè jọ gbà fúnra wa nọ́ọ̀tàn tí tàbá tó wà gbé pé kó ní àgùṣẹ́ sí tiẹ̀. bàbá kò sí kó ní kálukú máa ṣẹ̀sìn tiẹ̀ kankan gbọ́ ni kò sí kó ní kálukú máa ṣẹ̀sìn kò sí kó ní kálukú kọ́kọ́ máa ṣẹ̀sìn tiẹ̀ wọ́n máa dá kíní ẹ̀ padà sí ibi tó ti wà torí pé orí burú ní èèwọ̀ tẹ bá ń gbọ́ èèwọ̀ lẹ̀sìn Islam jẹ́ fúnlẹ̀ wọ́n pé kí wọ́n má jẹ èèwọ̀ káyé èèyàn lè dá èèwọ̀ ní ẹ̀sìn yẹn èèwọ̀ ní sẹ́yìn ẹ fẹ́ máa fi èèwọ̀ wọ́n ní kẹ́ má jẹ ọ̀nà ìfọ̀lọ́ wí kẹ́ má jẹ lá tó fà sẹ́yìn fún yín ẹ wá sọ pé ilá ìdẹ jẹ́ ń tí àjẹ́ díẹ̀ lénìí kí n má tún jẹ lọ́la wọ́n ní ẹ má jẹ nǹkan èèwọ̀ ní èèwọ̀ poison tí yóò gbúdọ̀ jẹ ajogun ni tí yóò gbúdọ̀ sọ pé kó wá sínú ayé òun ó máa kúrò lórí ilẹ̀ wa ni olórí burúkú tó bá dẹ̀ fẹ́ ṣe á gba Sókótó lọ àbí kó gba Sàǹfàrà lọ bó dẹ̀ jẹ́ Sáúdí ló fẹ́ gbà lọ ni kó máa lọ bẹ̀. ẹ wo bó ṣe ẹjọ ẹyin ẹ sọ fún mi ẹ kò sọ fún mi ìlú wo lẹ̀sìn yìí wọ̀ tí ò sọ bẹ̀ di ẹdun arinlẹ̀ ẹ lọ wo Afghanistan in 70s in 80s ẹ lọ wò wọ́n wọ́n múra wọ́n gbé afro sórí báyìí tó ń wọ shirt tó ń wọ pants tó ń múra bí èèyàn gidi ìlú wọn dá bẹ́ẹ̀ náà ní Pakistan bẹ́ẹ̀ náà ní Syria bẹ́ẹ̀ náà ní Lebanon gbogbo àwọn olùdáàsọ Christian countries ni o kò sí pé Islam country o àwọn wèrè minute wọ́n kọ̀ kóra wọn jọ báyìí wọ́n lè bẹ̀rẹ̀ sí jayé mílíọ̀nsì láàmú wọ́n fi gbà wo time to take wọn ni over 40 something years tó di pọ́ṣẹ̀ṣẹ̀ wá wọ́n ọ̀pọ̀ tó kiri o Afghanistan tẹ́wọ̀ sọ ìpè bóyá Muslim kiri kan yẹn kò ń ṣe gbogbo wọn o àwọn tó jẹ́ lẹ́sìn wèrè lè má ju bí 20% lọ wọ́n dẹ̀ máa jayé 80 tó kù láàmú wọn ò ní jẹ́ káyé wọn ní ìtumọ̀ ẹ wo Haúsá Fúlàní ò ju bí 6 million ẹ wọ́n yìí sọ wọ́n jẹ́ 200 and something million wá nìjẹ́ ẹ wọ́n yìí sọ yé everybody àwọn Yorùbá gan wọ́n ń jáyé wa padà sẹ́yìn wọ́n ń dá padà sẹ́yìn tó ní bọ́mọ Yorùbá ṣe fẹ́ gbé ó ní bá a ṣe fẹ́ gbé àwọn àpàkẹ́ máa ń jẹ ayé káfí mọ́. ọ̀tẹ̀ tí ń sọ látàárọ̀ mo kí gbogbo yín o mo kí yín pẹ́ kú iṣẹ́ o Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ wá o ṣẹ̀ṣẹ̀ rí èmi ò mọ tó ń ṣe àwọn èèyàn wa o bàbá Àtùkù ti sọ̀rọ̀ mo rò pé a jẹ kúrò ní platform kan láìpẹ́ náà ni àwọn èèyàn wa ó dà pé nǹkan kan mi ì mọ nǹkan tó ń ṣe wọn o torí pé àwọn kọ́kọ́ wà tí ó jẹ́ pé téèyàn bá pe rẹ̀ lọ́mọ Yorùbá tó jẹ́ pé a níìdí láti máa hámà ẹ̀ lọ títí kó tó yéèyàn ìwọ̀n kò tẹ̀ jẹ́ pé nǹkan tán ti téèyàn ti ń ṣe tó ti mọ́ra ni tí wọ́n bá pèèyàn ní àbí fúnra ẹ̀ ó máa pa fún ẹ̀dá ká tiẹ̀ fojú wo gan nígbà tí religion yìí gan tí ò ti gbalẹ̀ tó báyìí àti ìsìn yìí tí ó jẹ́ pé ẹ̀ lè rìnrìn 1 minute ládùúgbò kan tẹ́ bá ṣe ń rí church báyìí lẹ máa rí mọ́ṣáláṣí báyìí ẹ̀ lè rí church 3 gan ní street kan náà lẹ́ẹ̀kan náà ṣé ìwà ìbàjẹ́ ṣé wàhálà òṣì tó wà nílùú yìí nísìnyìí ṣó wà ń bẹ̀ nígbà tí ẹ̀sìn gan ò tiẹ̀ tí gbalẹ̀ tó báyìí nígbà tí àwọn bàbá wa tó máa gbé ọjà kalẹ̀ tí ò nídìí láti ó gbọ́jà sílẹ̀ nísìnyí gan ó nájú ẹ̀ méjèèjì síbẹ̀ wọ́n á fa mọ́ ẹ lọ́wọ́ gba àwọn tó dẹ̀ máa fa àti ò bá jẹ́ dákónì á jẹ́ ìmáàmù á jẹ́ àfa ẹ lọ orúkọ wọn kí lákàn kàn tanra wa jẹ ó dà pé ojú àwọn èèyàn wa sì dúdú ṣẹ́rẹ́ mi personally mo ní àwọn tí ò tiẹ̀ kí ń ṣe Africans tí mo máa ń follow ní YouTube ní different social media táwọn tó jọ mọ Arabu yìí gangan tó ti fi ẹ̀sìn yìí sílẹ̀ tẹ́ bá gbọ́ àwọn testimony wọn bí ojú àwọn èèyàn wa ló dúdú but nǹkan tá a ṣe ń rí yìí gan ti ń sọ fún wa wípé inú ewu la wà mo wà pẹ̀lú àwọn platform kan pẹ̀lú àwọn ọmọ Haúsá kan tó ń sọ wípé èmi tí ẹ mọ̀ kó tiẹ̀ tó burú tó bẹ́yẹn káwúsá tún máa sọ pé àwọn gan Fúlàní ò lè gbà káwọn lead irun
èmi rò pé àwọn Yorùbá náà máa ń sọ sí ni pé ẹ̀sìn wọn ò dáa torí pé tọ́dẹ̀ ṣe máa ń rí wọn bí ẹni pé wọn ṣẹ̀sìn náà ni pé wọn máa pa àyàn báwọn ṣe ń pa àyàn lọ́wọ́ tí máa pa wọ́n dẹ̀ ti múra ẹ̀ sílẹ̀ báyìí àbí nígbà téèyàn bá sọ pé òun ní ìdìbọn òun ní ìdí ọmọ ogun fún lèkè kí ló fẹ́ fi ṣe ta ló fẹ́ dojúkọ bẹ́ẹ̀ nìkan ṣe sọ láìpẹ́ yìí ṣé àwọn èèyàn wa ṣé ọpọlọ wọn náà ló wá dúdú ṣé sawdust ló wà lórí ẹlòmíì ni tí ò lè dánú rò tó bá sọ fún ẹ wípé ẹ̀sìn tó ń sọ fún wa wípé Adam àti Éfà ló bí gbogbo wa sílẹ̀ ló bí Chinese ló bí Japanese ló bí Africans ló bí European ìyẹn gan lásán gan téèyàn tó bá lè ronú ṣé kò ní mọ̀ pé wàhálà lélẹ̀ irọ́ lásán ló kún ní gbogbo tán gbé tó wà wáyé torí pé bí bàbá Túkù ṣe sọ yẹn 2026 yìí kò sí àsìkò fún ká máa jọba rẹ́rìn tí ò nítumọ̀ síra wa ká máa fi itọ́ funfun síta ká máa pẹ̀pẹ̀jẹ̀ sínú àbá ni àwọn bàbá wa ṣe máa ń sọ ká mójú ajá kọ ajá ni o torí pé ìgbà tí wọn tí ì pọ̀ tó báyìí wọn kì gbogbo boldness tí wọ́n ní wọn nígbà yẹn o the same tactics náà dẹ̀ ní all over the world ẹnìkan sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Europe tó ń ṣẹlẹ̀ ní America ní Australia Canada mi ìmọ̀ pé Australia gan tẹ̀ tó bad tó bẹ́yẹn èmi rò pé Europe ló ti tán ni mi ìmọ̀ pé Australia gan wọ́n ti jẹ́ tiwọn náà tán and the same tactics náà ń lò ibo náà ti rí ṣebí the same religion yìí náà ni wọ́n jọ ń gbé káàkiri tán bá kó wọn tẹ́ bá wo fídíò wọn bọ́n ṣe ń wá látòrí boat wo àwọn Europe yìí tógun bá ń jà níbì kan àwọn ìyá àtọmọ kékeré náà máa ń rescue bá àwọn able men làwọn eléyìí tó máa ń wá o àwọn able men tí wọ́n fẹ́ tẹ́tí máa mọ̀ pé àwọn invasion eléyìí àwọn ọmọ òyìnbó ti ń sọ pé eléyìí ti kúrò ní pé wọ́n ń wá asylum just asylum wọ́n they are running away from problem àwọn eléyìí wá invade àwọn ni wọ́n dẹ̀ ti invade àwa náà whether we like it or not mo máa ń sọ fáwọn èèyàn mi tẹ́ bá wo gbogbo ilẹ̀ Yorùbá pátápátá báyìí wọ́n mọ ìlú wájú wa lọ àwọn ló ń ṣe ọ̀kadà nígboro nínú igbó nínú forest wa àwọn ló wà ń bẹ̀ tán da màálù kiri and wọn dẹ̀ ní mission mi ju pé kan wá capture wa kan wá gbà bí bọ́ ṣe ń sọ yẹn ta ló lè imagine pé nínú ọdún tuntun kan tún lọ ṣerú nǹkan tó dánwò ní Oǹdó yẹn àwọn èèyàn wọ ọ̀dẹ̀ ronú wọn ọ̀dẹ̀ ṣí ọpọlọ wọn sílẹ̀ wọn ọ̀dẹ̀ wò pé eléyìí kọjá despite the fact pé wọ́n ń rí bọ́ inú mi dùn fún nǹkan kan ṣá wípé àwọn tó ń jí àwọn tí ò fẹ́ jí ni ò fẹ́ jí bó bá dẹ̀ wù wọ́n kí wọ́n má jí ṣùgbọ́n àwọn tó ti ń rí aburú tó wà nù kínní wọ́n ti ń rí wọ́n dẹ̀ ti ń sọ̀rọ̀ síta wọ́n rò pé bóyá ìgbà táwọn lọ gbé Tani Olohun báyìí pé wọ́n máa silence everybody mọ iye thousands tó ti jáde báyìí wọ́n threaten MS Baba báyìí nǹkan kò ní ṣe MS Baba ṣùgbọ́n àwọn disciples ti pọ̀ àwọn ìyá ancestor ni mo rí lórí platform yìí láìpẹ́ yìí àwọn èèyàn tún ti pọ̀ lọ tí ọpọlọ wọn ti ń ṣe ṣùgbọ́n àwọn tá a ní ìdí kọ́pọlọ wọn sí gan èmi mọ nǹkan tó ń bá wọn jà torí pé àwọn ni bí bàbá Túkù ṣe sọ lẹ́ẹ̀kan yẹn àwọn ẹni yẹn náà máa kọ́kọ́ lò fún wa torí pé wọ́n á rí wọn bí ẹni pé ara wa ni wọ́n meanwhile àwọn alábọ̀dé ni wọ́n torí wọ́n ń ṣara wa so mo rò pé àní dákẹ́ o ní 2026 tá a wà yìí Ọlọ́run ní pa ẹnì kankan wa o mo dẹ̀ mọ̀ wípé nǹkan tí wọ́n ń gbèrò fún wa Ọlọ́run ní jẹ́ kó ṣeé ṣe kò dẹ́ ń ṣe àwa nìkan gbogbo ayé náà ń gbèrò ẹ̀ fún torí wọ́n sọ wípé gbogbo ilé làwọn fẹ́ gbé ẹ̀sìn yẹn wọ̀ every household làwọn máa gbé wọ̀ pé nǹkan tó pa àwọn láṣẹ nìyẹn ẹnìkan wá bá wa máa lo tàkíyà fún wa máa sọ pé kò ń ṣẹ̀sìn àwọn èèyàn ń ṣara àwọn èèyàn ń ṣe wọn ọ̀tọ̀ nìkan tó ń ṣe ṣáàgọ̀ ṣé wọ́n rò pa àgọ̀ ni ṣé wọ́n rò pé orí wa ò pé ni wọ́n rò pa àmọ́ nǹkan tá à ń ṣe ni òbíbí ti ṣẹ́jú báyìí o bó dẹ̀ ṣe máa a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi mo ń sọ kankan fún wọn wọ́n ti ń sọ pé wọ́n rò pé àwọn ti paná Adébọ̀rẹ́ ni mo wo ẹ̀yọ̀ tó tán ṣe tán níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìṣẹ́nínú mi kan dùn tí mo ṣe ń wò tí mo ṣe ń rí àwọn ènìyàn mo ń wo àwọn ọdún wa tí wọ́n ti ń ṣe táwọn èèyàn ti ń ṣe káàkiri ní láwọn ìlú wa káàkiri ṣe ní nínú dẹ̀ ń dùn mo mọ̀ kí ni wọ́n máa bàjẹ́ ni torí bàbá wọn Muyideen Bello ti sọ rí pé àwọn Adébọ̀ táwọn ti ń paná wọn rẹ́ látọjọ́ ẹ̀ àwọn ò ti mọ̀ pé wọ́n sì tún wà báyìí torí gbogbo èrò ọkàn wọn bí ká má exist wọn ni kó jẹ́ pé àwọn nìkan ọgọ́ tó mo dẹ̀ mọ̀ ni pé kó jẹ́ àwọn nìkan ló kù gan wọ́n á sì tún máa para wọn náà ni torí pé nǹkan burúkú náà gbé dání ṣàtánì tó ń gbé nu wọn yẹn kò ní jẹ́ kí tí ò bá tí ì rí ẹ̀jẹ̀ mu inú ẹ̀ ò ní dùn àwọn náà dẹ̀ ń lò láti máa tẹ̀jẹ̀ sílẹ̀ so Ọlọ́run ní pé wá nípa o gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí tó gba iṣẹ́ yìí mo máa ń wo àwọn kan bí ẹni pé wọn kì í sùn ní tí máa ti kúrò ní platform kan tí mo bọ́ sí mi láti àárọ̀ dalẹ́ they are everywhere spreading this gospel
láti make sure wípé ilẹ̀ yìí wọn gbà mọ́ wa lọ́wọ́. máa tán pè ní Oríyọmí Hamzat ó ṣe program kan recently ó sọ̀rọ̀ pa bọ́ǹbù tí Amẹ́ríkà wá sọ àti nǹkan bẹ́ẹ̀ ó wá yọ̀nàná ó wá sọ fún àwọn followers ẹ̀ ó sọ fún wọn ní pé ẹ̀sìn Islam o ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn Islam ò ní ẹ máa gbọ́ láti ṣe anything ẹni pé ẹ̀sìn Islam ò ní anything ṣe sí gbogbo nǹkan tí wọ́n ló ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì yẹ ẹ̀sìn Islam sọ yí pé kódà tó bá pe èèyàn kan ó máa dàbí kò pa gbogbo ilé ayé ni ṣe rí lóòótọ́ verse yẹn wà nù Quran but ó nídìí tí Muhammad ṣe jíṣẹ́ yẹ ṣó ti yẹ ó dẹ̀ ní ìdí ṣe rí ẹ̀sìn yẹn ìkan tó ń pè ní tàkíà ìṣẹ́rí tọ́wọ́ mùsùlùmí ò bá tí ì tẹ̀kùdà you will love them so much ó dẹ̀ wà nù Quran ọbẹ̀ ẹ máa like wọn ẹ mọ̀ kódà gan tẹ́ bá ń kọ́ lọ bá yìí fọ mọ́tò gan wá bá yìí fọ ibi tó máa náà but tó bá ti jẹ́ majority ṣẹ́rí gbogbo authority tó bá máa change sí ẹ báyìí wá dẹ̀ wọ́n pé Mr. Alágbájá lélẹ̀ tàkíà ni wọ́n ń pè é tó lè mo ṣe ń rọ irú Oríyọmí Hamzat àti ẹ̀mùbọ́yà ọmọ Yorùbá ní ẹ̀gbọ́n torí sọ́ni mi Hamzat ló ń jẹ́ ìbò náà wà bẹ́ẹ̀ nígbà tí Gumi wá sí Ìbàdàn ìbò náà wà bẹ́ẹ̀ tó jókòó náà wà bẹ́ẹ̀ ó lè jọmọ Mali ó lè jọmọ Fúlàní he was there pẹ̀lú millions of followers tó ní ṣí Quran nínú ẹ bóyá ó jẹ́ máa wá sórí àwọn platform MS Baba àwọn platform wa káàkiri bóyá wọ́n jẹ́ máa wá platform wa máa dáre lẹ́kọ̀ọ́ because irọ́ àwọn Oríyọmí Hamzat ẹ̀ wọ́n yìí fi àwọn èèyàn sínú ìgbèkùn o kò tẹ́ platform ti ẹ̀ pọ̀ káàkiri tó lè wá àbí mo mọ irú Oríyọmí kò lè lóhùn òwò educated now àbí ó kọ̀ mọ̀mọ́ ṣe tàkíyà ó fẹ́ balẹ̀ ayé yìí jẹ́ ẹ má dé Oríyọmí Hamzat lóhùn o irọ́ ló pa o Boko Haram ẹ ṣàgbọ́ àfa kan tó sọ lọ́jọ́ kan ó ní Boko Haram èèyàn wa ní ó sọ ó ní èèyàn wa ní àwọn ní èèyàn Ọlọ́run ó ní sọ nìyẹn lọ́jọ́ yẹn èèyàn wa ní lóòótọ́ dẹ̀ ni kò purọ́ àwọn gbogbo ní èèyàn Allah Oríyọmí Hamzat tẹ bá wò pé torí ó ń ràn yín lọ́wọ́ ó ń ra ìgbàwó kan fún yíyẹ ló fún wọlé sí ara kàkí àyẹ̀tà àǹsọ náà nù ṣó ti yé yín níbo ló ti rí owó níbo ló ti rí where did you see the source of the money ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ra wa ṣé mo àwọn ọkọ̀ mi ti Saudi Arabia fọ́ǹdì ní Nàìjíríà ẹgbọ́n sókè. mo níṣẹ́ mọ̀ pé orí platform Oríyọmí yẹn wọ́n ti máa ń polówó mosque kan tó náà fẹ́ kọ́ sí UK àwọn Muslim Society of Nigeria bí nǹkan tó kira tó náà wà ní UK ẹ̀yin kó owó ti dú ti wá. ṣé gómìnà ò fún ọ ní authority ìṣẹ́rí kan tó ń ṣẹlẹ̀ gbọ́gbọ́gbọ́ nísìnyí pé UK náà fẹ́ admin ni pé àwọn ti fọ́kọ̀ tó ti yẹ àwọn náà fẹ́ admin àwọn náà ti ń gbógun tí wọ́n sì ń wọ̀ ẹ̀jẹ̀ kó wọlé mọ́ àwọn Muslim àwọn náà ti ń gbógun tí wọ́n nísìn àwọn Muslim. Hello DJ Kamsin hello DJ Kamsin ṣe rí fásitì tẹ́ ń sọ yẹn ní pé ẹni tó bá pa ẹ̀mí kan bí ẹni tó pa odidi nation ni ọmọ Israel ni fásitì yẹn bá sọ̀rọ̀ kò ń ṣe mùsùlùmí. mo mọ. ọmọ Israel ń bá sọ̀rọ̀ because ẹ bá wo next verse tó tẹ̀lé ó wá sọ fún wọn pé ẹni tó bá gbógun ti Allah punishment ẹ̀ ni pé kí wọ́n pa ìwọ̀n. tó ń gbà tó bá ní pé fásitì kan sọ pé kọ́ máa pààyàn tí fásitì kejì tó wá tẹ̀lé ní ẹ pa àwọn èèyàn. So ọmọ tẹ́ bá rò bẹ̀rẹ̀ fásitì yẹn ó ní ibẹ̀ yẹn nìkan ló máa ń kà fún wọn ibi tó máa ń kà fún wọn àwọn ti sọ fún ọdún pé àwọn sọ fẹ́ ní pé irọ́ ni ó ní verse kìíní ló wà Quran 5 verse 32 ni ó ní that is why we decree for the children of Israel whosoever kill a human being except as punishment for murder or for spreading corruption in the land it shall be like killing all humanity ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn children of Israel ló ń direct ọ̀rọ̀ sí òun ṣe mùsùlùmí ló ń sọ so verse tó dẹ̀ tẹ̀lé tí wọ́n sọ pé verse tó tẹ̀lé only the punishment for those who wage war against God and his prophets and perpetrated disorder in the land against Allah sorry translation mi ni mo lò ẹ má bínú against Allah is to kill is to kpai or hang them so nígbà tí ibìkan bá ní ẹ má pààyàn tí ibìkan ní ẹ pààyàn ṣé kò ṣe pé wọ́n ń dà wá lórí irú nìyẹn ẹ má máa dá wọn lórí irọ́ ló ń pa tàkíyà ló ń lò fún wa tí ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ìṣe wo Europe náà ti kán gbọ́n wọ́n ti nípa àwọn kó fọkọ̀ orí woman yìí ló ti bẹ̀rẹ̀ Angela Merkel nígbà tó wà ń bẹ̀ last kìíní ẹ̀ ìyá yẹn lóòótọ́ humanity láti wà a lè máa rí àwọn èèyàn tó ń kú sórí omi ṣó ti yé Italy àti Spain àwọn dẹ̀ lọ súnmọ́ shore Africa
they are very close àti Greece lóòrèkóòrè ni àwọn díngì yìí tó máa ń wá in their thousands in their hundreds ló máa dé so kí ni ó ti overwhelm Spain àti Italy kí ló fẹ́ ṣe àwọn èèyàn dẹ̀ ń kú bí Angela Merkel ṣe wò lọ́jọ́ pé ok àwọn nǹkan tó bí Brexit ìlú wa yìí náà nílé yìí Angela Merkel kọ̀ wọ́n pé this must be a major concern crisis èdè fún gbogbo wọn táwọn wà ní Europe àwọn ìṣáàlè máa wọ káwọn èèyàn máa kú so ti yé bí Angela Merkel ṣe wọ́n pé ok fine wọ́n ṣe ṣe EU meeting nìyẹn bó ṣe ní Germany fẹ́ 1 million nìyẹn láàrin wọn Germany took almost 1 million people at once train ló ń kó wọn báyìí ni láti Germany wọ́n ló ń kó wọn ní Italy ní train wọ́n bó ṣe wá sí Germany wọ́n wá lọ fún wọn sí ìlú kan ní Germany lè rántí ìlú yẹn ló kọ́ estate fún wọn wọ́n máa kọ́lé fún wọn gidi màní ló ń fún wọn níṣẹ́ wọ́n integrate wọn sínú system can you imagine 1 million of them France náà gbà tó almost 100,000 so ti yẹ yìí nígbà tó máa pe UK mélòó lẹ fẹ́ Theresa May ló ń fẹ́ 11,000 ìyá wọ́n lè gba ẹ fẹ́ 11,000 UK mo jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní àwọn tí máa ń gbèyàn tipẹ́tipẹ́ náà àwọn tí máa ń gbèyàn tipẹ́tipẹ́ dó gbogbo nǹkan tá à ń sọ yìí ṣe rí àwọn people yìí kò jẹ́ pé ok tá bá wò pé politics àwọn òyìnbó ó lè disrupt kíní ìlú wọn fine but a lè understand yẹ but nǹkan táwọn people yìí wá ń ṣe invasion ló wá ń ṣe wọ́n fẹ́ wá pa ìran kan run ni wọ́n fẹ́ wá pa and they are very very vicious and aggressive báwo lè ṣe máa wà ní ìlú tó fún yín ní abroad ìlú tó fún yín ní refuge ní pé kẹ́ wá gbé ní ibẹ̀ ṣó ti yé yí ìlú yẹn later ẹ wá ń sọ fún wọn ní ìlú yẹn ní pé ẹ gbà ló yẹ lọ́wọ́ wọn ta ló fẹ́ gbọ́ yẹn sétí and because àwọn ìlú òfin làwọn ìlú yìí wọ́n fẹ́ everybody ní right. Mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ṣé ẹ̀rù ń jọ kan rí pé ṣe báwọn Muslim country kan wà ń bẹ̀ bí àwọn Dubai bí Kuwait bí Saudi Arabia níjọ́ làwọn yẹn invite àwọn people ìtàn sọ wọ́n pé a fẹ́ fún yín asylum ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ṣé ẹ̀rù ní kíni ẹ̀ náà ṣá ṣe ti bẹ̀ wọ́n dẹ̀ lọ́mọ ìyá náà àwọn nú ẹ̀sìn wọ́n dẹ̀ lọ́mọ ìyá àwọn nú ẹ̀sìn. wọ́n gbọ́mọ Libya wọ́n gbọ́mọ Syria wọ́n wá lọ sí Europe wọ́n wá ń gbọ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n ní thousands in their millions wọ́n wá ń wá ẹ wá wò nǹkan tó wá ń ṣe ní Germany lẹ́nìí ẹ wò nǹkan tó ń ṣe ní Germany kọ́ máa bọ́ àwọn èèyàn Mr. Ayanfẹ ṣé yẹn lè sọ nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní Gaza tí wọ́n ní pé Egypt kókó kí ni Egypt sọ ìyẹn yarí dé láyé kọ́ má dọ́dọ̀ òun ò fẹ́ Egypt yarí ni kò sí bọ́dà fún ọ Egypt yarí dé lẹ́nu olóhùn ò fẹ́ rí wọn fojú kọ́ má dọ́dọ̀ òun o. ìyá mi mọ tí wọ́n sọ fún Egypt ni wọ́n ní kókò gba àwọn obìnrin àtọmọdé ó lóun ò gbà kankan nu wọn òun ò fún wọn láyè ó lóun ò fẹ́ kankan ọmọdé àtàgbà kọ́ńtò sí wọn olóhùn ò fẹ́ rárá ṣé Egypt gọ̀ ni kò mọ ọkọ tó ń ṣe ni ṣé Egypt gọ̀ kò mọ ọkọ tó ń ṣe ni. South Africa èyí tẹ lọ gba àwọn Syria President Ramaphosa tó ti lọ gba àwọn Syria ẹ ti rógo àwọn Syria refugee tó lọ gbà yẹn. èmi ti sọ fún àwọn ọmọdé wọn bíbá yìí mo ti sọ fún wọn ẹ wá mọ bí tó fọ́nì dé wọ́n wá dọ́bẹ̀ ni àwọn pípọ̀ yẹn wà tẹ́lẹ̀ mo dẹ̀ wọ́n pàwọn eléyìí tó wọlé iná dọ́bẹ̀ náà làwọn náà máa lọ fẹ́ lọ gbé ibi táwọn ọmọ ìyá wọn wà láti ibẹ̀ lọ́nà tí a máa pínra wọn wọ́n ti máa yan wọn lẹ̀ fúnra wọn mo ti fún àwọn tó wà níbà yìí pé ẹ̀ tí mọ mẹ̀mẹ̀ àwọn tó máa padà di Boko Haram sí lọ́rùn lẹ́ ti gbà láàyè yẹn orí yóò ti pè àwọn tó máa straight ọpọlọ yín lọ wọlé ti yẹn àwọn ti fún wọn láàyè bíbà yìí wọ́n ti fún wọn láàyè wọ́n ti fún wọn lásàílọ́mù gan tó bá tiẹ̀ ti fún wọn PR gan torí àwọn bíbà yìí gọ̀ wọ́n gọ̀ so ọlọ́wà kó wọn yọ ó tiẹ̀ tó dípọ́ máa ṣe wèrè àwa ti kúrò. ó ní wọn tó welcome wọn ní airport tí ni wọ́n ń dùn tani we love South Africa we love South Africa takia we love South Africa tó bá bá mi yá sí after 10-15 years ẹ máa wo wàhálà. ẹ̀wọ́n ní kí Nàìjíríà náà wàá kérò kí ni bàbá yín sọ èrò bó wà ní. àwọn òfèrò níbo láti fẹ́. bàbá ilé èrò báwo èrò ilé gan ti fàya èrò bó Nàìjíríà àwa gan ti pọ̀jù àwa la máa pa wọn. ẹ tí ò bá mọ̀ ọ́n ló máa fi wọ́n ṣe mọ́ ìwà yẹn wọ́n máa ń ṣe bí ọ̀dẹ̀ ní tán bá ti gé ní ground tán bá gé ní ground ìtàn ìka kan owó wọn dì mọ́ ìka kan owó wọn dì mọ́ tó yẹ kí gbogbo láti àárọ̀ tí mo ti wà bí báyìí gbogbo àwọn tó ń wá báyìí àjọ ń fúnra wa jẹ ni. apart from ìyẹn Mr. Ayanfẹ nǹkan kan ṣe táwọn èèyàn mọ̀ pa àwọn pípì yẹn ni pé ẹ̀mí èèyàn wọn ò rí bí nǹkan kan wọ́n rí bí pé kéèyàn kan fẹsẹ̀ tẹ kòkòrò kó pàdánù bẹ́ẹ̀ mi èèyàn ṣe rí níwájú wọn nìyẹn lọ́dọ̀ títí wọn à ń gbẹ̀mí lẹ́nu èèyàn yẹn wọ́n rí bí nǹkan tó normal bí natural thing ni. tí bàbá kan sọ pé òun máa pa ọmọ ẹ̀
tó bá bú ànábì mo rántí létí kan ló ní arówó jọbẹ ló screenshot ẹ náà mo wà lórí platform ìjọ yẹn ó tún ní kó tún screenshot ó ní ó sọ fún wa nípa ànítọ́ ọmọ ń bá bú ànábì ó lò máa dún bú ẹ̀ fúnra wọn ó sọ lójú gbogbo wa náà ask record. ṣé àwọn èèyàn tí a fẹ́ bá gbé nìyẹn ṣé àwọn èèyàn nìyẹn àwọn èèyàn náà tán anyway a ti sọ títí èèyàn tó bá tún fẹ́ sọ̀rọ̀ lè sọ̀rọ̀. fẹ́ gbọ́ ni wọn ò fẹ́ gbọ́ wọn ò dẹ̀ sọ fẹ́yàn. ẹ máa gbọ́ ẹni tó bá ti sọ ni. àló ní ìyá mi ẹ̀gbọ́n tó sọ ni ó ní kẹ́ bú bàbá àwọn àti ìyá àwọn ó ló tẹ̀hún lọ́rùn ju kẹ́ bú ànábì lọ ó ní tọ́mọ òun bá bú ànábì ó ní fúnra òun ló máa gbé síta tó máa dún bú ẹ̀ tọ́mọ fi ṣàríyá lọ́lẹ̀ ó tún sọ. àwọn èèyàn wa ṣẹ́rí ẹ̀rí kan tẹ́mi rí lórí ọ̀rọ̀ àwọn èèyàn wa ní Mr. Àyànfẹ́ pé àwọn èèyàn wa wọn ò fẹ́ wá ìmọ̀kúmọ̀ mo wà lórí Instagram lọ́jọ́ kan mo wo kinní kan bọ̀bọ̀ yẹn bí àwọn Arabian yẹn ní pẹ̀lú àwọn ọmọ obìnrin méjì mi mọ géèmù kan báyìí táwọn ọmọ ń play 5, 6, 7 tó ń ṣe ń ṣe ó ṣe kinní gan lábúròdù sí àwọn ọmọ ń play géèmù yẹn ẹni kí ni bọ̀bọ̀ yìí sọ fáwọn ọmọ ẹ̀ ó dìdì lọ wá ìtumọ̀ 5, 6, 7 ibi táwọn èèyàn wa tó yẹ kí wọ́n ti máa wá ìmọ̀ tí wọn ò rẹ́dì láti máa wá ìmọ̀ ó lọ wo àwọn òòṣà tó dúró fún nọ́mbà yẹn bọ̀bọ̀ yìí dẹ̀ mọ̀ ó dẹ̀ find out wípé Ọ̀ṣun ló dúró fún nọ́mbà 5, 6, 7 yẹn ó wá sọ ìdí tí Ọ̀ṣun fi dúró fún nọ́mbà yẹn ẹni kí ni the next thing tó sọ fún àwọn ọmọ ẹ̀ pé tí òun bá gbọ́ tí wọ́n bá tún play game yẹn òun máa fẹ́ pa wọn ipò wà demonic ṣé ẹ gbọ́ èèyàn kọ́ lọ wá ìdí òrìṣà títí wá wọ́n dẹ̀ wá gbé òòṣà àjòjì ìyẹn Allah alápá ọ̀tún àwọn ọmọ Saudi gbé òòṣà yẹn jáde wọ́n sọ wípé Allah lélẹ́yìí apá ọ̀tún méjì lóní àwọn èèyàn wa tẹ̀bà epo rí wọn ti dàrú ẹ dẹ̀ fi ojú yín méjèèjì rí wọ́n ní ta ló lè mọ̀ ọ́ wò bí ọlọ́mọ ṣé ẹ lè mọ̀ ọ́ wò bí àwọn tó ní òòṣà ni àwọn ni wọ́n ní òòṣà wọn àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe rí òòṣà bàbá ńlá kù bàbá wọn ni wọ́n gbé òòṣà yìí jáde ẹ wá ń fi òòṣà yín ẹ wá fi ń wí Ọlọ́run Olódùmarè títí wa tí kò ní àwòrán tí ò ní nǹkan kan tá a kọ mọ̀ pé èèyàn kan supreme being kan tó wà lókè tí gbogbo wa ń pè lé Elédùmarè ẹ wá ń pè dáṣemàlà náà lé Elédùmarè báwo ló ṣe jọra wọn ṣé kankan náà ni Olódùmarè títí wa kò ní àwòrán kò ní ṣìgìdì kankan kò ní nǹkan kan tá a yà fún a kò mọ̀ pé òòṣà òkè tó wà lókè ń bẹ tó ju ẹnikẹ́ni lọ ni tó ju gbogbo èèyàn lọ òun lọ́lọ́run Olódùmarè títí wa àwọn òòṣà tá a dẹ̀ ń bọ Èṣù ní Ṣàngó ní àwọn ní representative àwọn ní irúnmọlẹ̀ tá a máa ṣe àdúrà tá a máa ṣe ìwúre láti ara wọn tí wọ́n bá wa mú lọ sí òkè lọ́dọ̀ Elédùmarè a lot of àwọn èèyàn ẹ mọ̀ yàtọ̀ ẹ mọ̀ n tó yàtọ̀ àwọn ọmọ Saudi wọ́n gbé ṣìgìdì Allah bọ́ta ó wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá ń rú ẹlòmíì lójú n tí mo sọ yìí ẹ sọ pé rọ ni ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì ó wà ń bẹ̀ ṣìgìdì Allah wà lórí íńtánẹ́ẹ̀tì tí àwọn ọmọ Saudi sọ wípé ṣìgìdì Allah àti tàwọn lélẹ̀ wọ́n tún kọ́ Kaaba fún tó já sí wípé ojúbọ ènìyàn òòṣà ni wọ́n ń bọ àmọ́ torí pé ẹ fẹ́ gbọ́n ẹ fẹ́ lo làákàyè yín òòṣà àwọn òòṣà tó jẹ́ òòṣà bàbá ńlá kù bàbá yín tẹ́nìkan àtọ̀hún rìn wá tó jẹ́ àjòjì tó wá ń sọ fún yín pé wọn ò da àwọn òòṣà yìí tẹ́ ti ń sìn láti bí ọdún tẹ́ ti ń tẹ̀lé wọn kí ló dà kí ló jẹ́ fún yín ṣé ó tún jẹ́ kí ìlú wa gbèrú sí ni ìlú wa ò gbèrú sí ìlú wa bàjẹ́ sí ni torí láyé ìgbà àwọn bàbá wa tí wọ́n bá gbé nǹkan wọn sílẹ̀ ibi tí wọ́n bá gbé síbẹ̀ ni wọ́n máa bá kò sólè kò sí nǹkan kan àwọn èèyàn ń jókòó sídìí ọjà láyé àtijọ́ wọ́n máa gbé ọjà wọn síbẹ̀ àwọn èèyàn máa mú ni wọ́n máa fi owó síbẹ̀ kò dẹ̀ sí babaláko ẹnì kankan tí ó fọwọ́ kàn nígbà tí wọ́n wá sọ wípé àwọn ẹ̀sìn wa yóò dá kinní kankan tí wọ́n gbà lọ́wọ́ yín tẹ́ wá mẹ́sìn àjòjì tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe òun ló wá di pé bó lè ṣe ń pọ̀ ni wọ́n ń pààyàn ni wọ́n fìyàn ṣògo wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan wọ́n mú gbogbo ilẹ̀ wa gbogbo àwọn ọmọ pátápátá wọ́n pa wọ́n mú gbogbo ilẹ̀ wa wọ́n bàjẹ́ ọpọlọ yín ò dẹ̀ tún ti ṣì àwọn kankan lára wa tá a wá ronú padà tá a wá wò pé nígbà ayé bàbá níbi tá a ti ń bọ̀ kò rí báyìí gbogbo ẹ ṣe wá dojúrú ó ṣe wá polúkú mu ṣùgbọ́n kákúkú padà síbi tá a ti ń bọ̀ wọ́n ló ṣàbò lè gbèmí ṣe mí bó ṣe bá mi kádẹ̀ wá padà síbi tá a ti ń bọ̀ àtúwá fẹ́ máa ṣí yín lójú inú àtúfẹ́ máa fọ̀nà hàn yín pé ẹ jẹ́ ká tún fojú eléyìí wò ojú ètò ti fi wò ó tẹ́lẹ̀ kò já síbi kankan àárín kankan àgéènì kankan ó tún fà wá sẹ́yìn ni ó tún ba ilẹ̀ wa jẹ́ ni ó ba ayé àwọn ọmọ wa jẹ́ ni. àwa ọmọ aládé à ń para wa torí ẹ̀mí ara wa ó jẹ wá lógún àwa máa ń pọ̀ sí ni a máa ń pọ̀ sí nínú owó a máa ń pọ̀ sí nínú ọlá a máa ń pọ̀ sí nínú àlàáfíà ni ìgbà tí wọ́n mú ẹ̀sìn àjòjì yìí dé lódì pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ wa adẹ̀ní rárá àfẹ́rú eléyìí àfẹ́lẹ́ nílẹ̀ wa ẹ jẹ́ kájọ jókòó kájọ rò papọ̀ bọ́ gbogbo yín ẹ̀ gbọ́ ẹ̀sìn àjòjì ìgbà tí èèyàn sọ pé kó torí kó lè bá wọ ọ̀run àbí kílẹ̀ pè ó yẹ kó gbẹ̀mí èèyàn ẹ jọ̀ọ́ jàre mo fẹ́ béèrè question kan ta ló ti lọ sọ́run yẹn rí
tó ti lọ tó ti bọ̀ tó wá ròyìn wípé lóòótọ́ ni o gbọ́dọ̀ gbẹ̀mí lẹ́nu èèyàn kó tó wọ̀run kí l'assurance kí ló fún yín l'assurance pé ọ̀run yẹn exist kí wá ní ká sọ wípé gbogbo àwọn bàbá wa tí wọ́n ti kú láyé ìgbà yẹn ṣé inú náà ni wọ́n wà ní. ẹni tó bá sọ pa àwọn ará àjọ òun ògbọ́n ó ṣe lọ́rọ̀ ẹ o ẹ jẹ́ ká ronú torí Ọlọ́run má jẹ́ ká sọnù ká tó sọnù ká ronú gidi gan torí gbogbo kíní yìí ó fẹ́ bà yé àwọn ọmọ wa jẹ́ wọ́n ká àwọn ọmọ wa wá dípọ́ wọ́n ká àwọn ọmọ wa pé o lè pààyàn ó nọ́mà nǹkan tó nọ́mà láyé ìgbà yẹn kò lè ṣẹlẹ̀ ní àwọn èèyàn kò lè ṣe ṣáwọn tí wọ́n lè jí èrè oko tí wọ́n lè jí ọjà ọlọ́jà náà wá fẹ́ gbẹ̀mí lẹ́nu èèyàn ẹ má kọ́ balẹ̀ wa jẹ́ ẹ má kọ́ bà yé àwọn ọmọ wa jẹ́ ẹ má kọ́ gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ jẹ́ ká ronú ọmọ aládé ni wá tó wá sọ pé lára àwọn ẹ̀yà tó ti pẹ́ jù lórí èèpẹ̀ ilẹ̀ àwa ni a wà nínú wọn tí a bá ń ṣe ẹni àkọ́kọ́ gan kí ló wá dé táwa mú gbogbo nǹkan òní wa gbogbo nǹkan ogún wa gbogbo nǹkan tó yẹ ká fi ṣagbára gbogbo àwọn nǹkan táwọn baba ńlá kú baba wa tó fi sílẹ̀ fún wa tó yẹ ká fi máa ṣọ̀rọ̀ ká fi máa ṣọlá lẹ́nìí àdẹ̀mú gbogbo àdẹ̀ bàjẹ́ lójú ẹ̀mí wa àdẹ̀ ronú wọ́n dẹ̀ gbé ṣì gidi alábọ́ta ẹ̀dẹ̀ tún ṣì ń já ẹ̀dẹ̀ tún ṣì ń jiyàn pé nǹkan àwọn Elédùmarè á ràn wá lọ́wọ́ o. Ibi tí Ghost DNA ẹ dà pé wọ́n ní Nàìjíríà Sierra Leone àti ibìkan wọn ní rántí ibi mẹ́ta lọ trace origin Ghost DNA so Ghost DNA ní DNA tó bí gbogbo DNA gbogbo àwọn èèyàn ṣó ti yé yí so wẹ́dà bóyá ẹ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ Fúlàní wọ́n ti dàgbà wọ́n pọ̀ and they are very vicious wọ́n burú bẹ́ẹ̀ nǹkan ṣe sọ lẹ́ẹ̀kan Lágbàdì nígbà tó ń kọ́ àwọn ọmọ bọ́ ṣe ń yìnbọn tó ń kọ́ wọn bọ́ ṣe ń lo sword ìdà tó ń kọ́ wọn àti ẹ ṣàgbọ́ ọjọ́ tí Oníbẹ̀lẹ́nu tó sọ̀rọ̀ lọ́jọ́ kan tó ní tó bá fẹ́ gba Yorùbá nation ẹ̀yin náà ẹ fọ́ wa ní Islamic nation tàwọn ó láwọn ò bá yí lọ ó ní tẹ bá rò ń pé ẹ máa jẹ lọ ó ní àánà yìí àbí wà ló tẹ̀ ṣe sọ pé ó ní àánà yìí bó ṣe sọ nìyẹn ẹ̀rọ pé ó ń ṣeré ṣẹ́nu pé ó ń ṣeré kò ṣeré o mùsùlùmí ò ń ṣeré o àwọn pípì ìwọ they are not playing wọ́n ń fi wọ̀nyí ní pé àwọn ọmọ àlè ti wá dàgbà báwọn bàbá ṣe sọ àwọn ọmọ àlè ti dàgbà wọ́n fẹ́ da lérú báyìí ni ṣó ti yé yí òun lẹ fi rí pé tẹ bá ń ṣà láti máa pẹ̀tù sí wọn nínú ẹ jẹ́ ká jọ live is either one have to give in is that kò jẹ́ pé àwa náà látún máa give in báwọn bàbá wa ṣe give in ṣó ti yé yí àwọn nígbà yẹn àwọn bàbá wa liberalism yẹn náà ni àwọn bàbá wa lò ó àwọn bàbá wa lo liberalism má ṣe nǹkan kan má ṣe kinní kan but there is nothing wrong tẹ́ bá fẹ́ put àwọn èèyàn into their place but tẹ́ bá your identity ìjẹ́ ọmọ Yorùbá ìjẹ́ ọmọ kóòtù òjìrè ní àkọ́kọ́ your religion is secondary èwo ni wá ní pé ẹ fẹ́ para nítorí ilé ṣé torí gbogbo àwọn people wọ́n ti brainwash wa because of religion tó jẹ́ ká dé ibi kankan ẹ wo àwọn òlu tó mú religion lókùnkúndùn ẹ wo tó mú ìṣe àti àṣà wọn ṣe fẹ́ ní China ò ṣoríire ni àwọn Europe ṣe fẹ́ ní Christianity ò gbé wọn ni Christianity máa gbé wọn náà àwọn Lárúbáwá ṣé Islam ò gbé wọn ni Islam gbé wọn ní ọ̀nà títí wọn báwọn ṣe fẹ́ ó gbé wọn gbogbo nǹkan tẹ́ ní ká máa tolerate yìí ó kọ́ dàbí pé káwa náà ká lọ sí Afghanistan ká lọ sí Saudi Arabia ká lọ Qatar Oman Bahrain gbogbo àwọn ìlú yẹ Kuwait ká máa sọ fún ọ ní pé ẹ ṣe mọ̀kan ilé ayé yìí alátiwà libra ni ẹ gbà mí láyè kémi náà ṣe ìṣẹ̀ṣe tèmi àbẹ́mi ṣe jọmọ kóòtù òjire ìjẹ́ ṣé wọ́n máa gbà wọ́n nígbà láyéláyé wọ́n ti ṣe wá jẹ́ pé èyí fẹ́ jẹ́ ká wá gba kíní yẹn nílẹ̀ títí wa why ẹ jẹ́ ká rorí bẹ́ẹ̀ ikọ́ tó ń pè common sense nìyẹn sì sọ pé àwọn ò lè gbà Europe tó wà liberal tó jẹ́ pé Christian ni wọ́n Europe tó wà liberal tó wá jẹ́ Christian ni wọ́n ẹ̀wọ̀n kan tó fi sọ Europe dà lé nìyí tí ó bá ń ṣe pé àwọn náà ti ń jí nísìn wọ́n ti ń jí wọ́n ti ń pa táwọn bá sùn àwọn pípì yà máa gbàdúrà àwọn ẹ wá wo àwa Yorùbá tó yẹ pé àwọn àwọn sì ní pé kíní gbogbo kíní ìlànà rí tó ń ṣẹlẹ̀ ẹ̀yẹ̀ yìí ní káwa accept okay ẹ ti di Islam ẹ ti di Muslim fine why do you still want to continue preaching about Islam why do you want to preach it you can practice your Islam in your house nobody cares but stop preaching ni pé Allah ò fẹ́ àwọn ẹlẹ́bọ àwọn that is where the problem lies even though tí bá máa lọ Saudi Arabia àbí kí n lọ Qatar lè tó bá tẹ̀ máa gbà mí láyè Saudi Arabia Qatar. DJ tí báyìí pé wọ́n ti ẹ̀wọ̀ wèrè ẹ wà nílé ẹlẹ́bọ ẹ̀ ń sọ pálá òfẹ́ ẹlẹ́bọ ṣe ẹ fẹ́ pa wá run nínú ilẹ̀ wa ni ẹ kú olú ilẹ̀ wa ni ẹ lọ sílẹ̀ yín ni.
kì í ṣe nínú ilẹ̀ wa torí ilẹ̀ ẹlẹ́bọ lẹ wa ẹ lọ sí Mákà níbi tí wọ́n ti ń ṣe ẹbọ tó jẹ́lẹ̀ tiẹ̀ kẹ́ lọ máa sọ yẹn á ṣiṣẹ́ kì í ṣe nílẹ̀ tiwa nǹkan táwọn baba ńlá kú baba tiwa tó fi sílẹ̀ fáwa lélẹ̀. lànàbì náà nínú kùránì gan wọ́n tún Allah ń sọ fún ó ní stay away from idol ẹlẹ́bọ lòun náà ẹlẹ́bọ ni wọ́n kàn gbé wa ń gogo ni and again nǹkan tẹ́ǹbẹ̀ lẹ́ẹ̀kan pé ta ló dọ̀run rí àná náà nábì ti dọ̀run rí wọ́n níbẹ̀ ló ti lọ gbàrún wákàtí 5 wa wọ́n ní kódé orí Mósè gan lọ́rùn wọ́n lórí Allah Aisha ló padà bá wa já ló padà já ń pé irọ́ ni tó bá ní ànábì rí Allah wọ́n ní irọ́ ló pa so àwọn ọlọ́run túnra àwọn ọlọ́run dira wọn irọ́ ọlọ́kan pa fún wa jọ sínú ẹ̀ àwọn tó bá ṣe mú mugun náà mú mugun àwọn tó ń dá ọkọ̀ mọ̀ lọ ń gbé ní gógó